akínyìn lẹ́ẹ̀kan sí ògbẹ̀yìn tí ń wò wọ́n lé pé ẹ tún káàbọ̀ sórí Ayekooto channel lórí ètò yìí tí a mọ̀ sí Ayekooto channel we always speak the truth and the truth must be spoken. Ohun tí a dúró fún náà ni kí a mú ìròyìn eléyìí tí yóò kọ́ yín lẹ́kọ̀ọ́ tí yóò kọ́ yín lọ́gbọ́n tí yóò kọ́ yín pé bí a ṣe ṣe lé ayé náà ni ká mú wá fún yín lónìí. Orúkọ tí mi yí padà ọmọbìnrin Ayekooto náà ni èmi ń jẹ́ lẹ́ẹ̀kan sí gbogbo tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ ni tí ó ń wo channel yìí tàbí tí ó ń darapọ̀ mọ́ wa dákúndábọ̀ bá wa subscribe sí orí YouTube channel wa bẹ́ẹ̀ tó bá wa click notification bell kó lè jẹ́ ẹni àkọ́kọ́ tí ọkọ̀ máa rí àwọn ètò wa bí a bá ṣe mú wa ní yàjò kí la tún mú wá fún wa lónìí. Ó náà ni arábìnrin kan tí ó pàdánù ẹ̀mí ẹ̀ owú jíjẹ gbogbo obìnrin ni wọ́n rojú tán tí wọ́n tún wá ìrojú kiri gbogbo obìnrin ni wọ́n rí ojú tán tí wọ́n tún wá ìrojú kiri látara wípé wọ́n jẹ́ kí owú jíjẹ kó gba ẹ̀mí wọn kúrò lọ́wọ́ wọn. Arákùnrin yìí ó pàdánù ẹ̀mí ẹ̀ látara wípé ó ń ṣọ́ ọkọ ẹ̀ tàbí ká ní níṣe ló ń lé ọkọ ẹ̀. Ẹ wá gbọ́ bọ́rọ̀ bó ṣe ṣẹlẹ̀ bí ọ̀rọ̀ ọ̀hún ṣe lọ ẹ jẹ́ kí a jọ farabalẹ̀ kí a jọ gbọ́. Ní ọ̀sẹ̀ tó lọ ó náà ní ìṣẹ̀lẹ̀ ní ìlú kan tí a mọ̀ sí Calabar bẹ́ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ níbi tí ìròyìn ti fi wá pé arábìnrin yìí níṣe ló gán ní ọkọ ẹ̀ ní ilé ìgbafẹ́ níbi tí wọ́n ta mọ̀ sí mall pẹ̀lú arábìnrin míì ní inú ọkọ̀ tí ọkọ ẹ̀ wọ̀ tí ó sì mọ irú ẹni tí arábìnrin yìí tó ń ṣe ṣùgbọ́n ó ṣàdéhùn pé ọkọ òun lọ ló bá gbá tẹ̀lé ọkọ ẹ̀. Ìròyìn fi wá pé ọkọ náà ti rí pé ọkọ ìyàwó ló ń bọ̀ lẹ́yìn òun yìí ṣàìdá mọ̀ pé tí ọkùnrin bá ti mọ irú obìnrin tó gbé sílé tó dá àwọn obìnrin kan wà débi pé wọ́n á máa tún fi sọ yín pé fífóònù ẹ sí fídíò níbo ló wà níbo ló ṣe gbá irú àwọn obìnrin bẹ́ẹ̀ wọ́n jẹ́ obìnrin tí máa ń pè ọkùnrin lẹ́mìí lọ́pọ̀lọpọ̀ ìgbà bóyá irú èèyàn bẹ́ẹ̀ onírú obìnrin yìí torí pé eré fẹ́ pé obìnrin yìí lẹ́yìn ọmọ mẹ́ta tó ti bí ẹ wò ó dẹ̀ tún wá pàdánù ẹ̀mí ẹ̀ ní fanáfanṣu láì tí ì pé ọjọ́. Ó ń lé arákùnrin ó ń lé ọkọ ẹ lọ àmọ́ gbà tí ọkọ ẹ rí ọkọ ẹ̀ kàn fi eré sí ọkọ̀ ni ó sì bẹ̀rẹ̀ sí ní lọ ní tiẹ̀ ó fi speed sọ́kọ̀ tó sì bẹ̀rẹ̀ sí ní lọ ṣùgbọ́n àkàkẹ́ arábìnrin yìí kó ronú wo lẹ́ẹ̀mejì wípé ṣebí tí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ ọkọ̀ tó sà ń lọ yìí ṣebí ilé ló sà ń bọ̀ àmọ́ Ìgbónára ò jẹ́ kó jẹ́ kó lè rántí wípé ẹni tá a bá ń sọ yìí sọ̀yàn kó lè rántí wípé ṣé bóun ló ń ṣàbímọ fọkùnrin yìí òun lọkùnrin yìí sì fẹ́ sílé kò rántí ní owú jíjẹ àti ìgbónára ó sún arábìnrin débi tí ó ti pàdánù ẹ̀mí ẹ̀ tó sì ṣe ẹ̀mí ẹ̀ ní ègbodò láfi ṣàṣepé gbogbo ẹ̀yin obìnrin tí owú jíjẹ tó ń dà láàmú ẹ bá kọ́kọ́ ronú ìgbésí ayé yín náà ẹ ò bá fálù tí wọ́n ń pè ní ìgbésí ayé tí gangan kẹ́ ẹ tó máa fálù ìgbésí ayé ọkùnrin míì ẹ bá jẹ́ kí ìgbésí ayé tiyín ẹ bá jẹ́ kó wúlò fún yín ẹ bá jẹ́ kí n tí ẹ lò pẹ́tẹ́pẹ́ láyé yìí lẹ̀ bá lè torí pé ibi tí ìsinmi yín bá wà gẹ́gẹ́ fún ara yín ẹ má fi ọwọ́ ara yín fàjọgọ̀dì torí pé tí obìnrin bá ti lè jowú jù ẹ gbọ́ Yorùbá wọ́n ní obìnrin tó bá ti lè jowú jù wọ́n ní tí ò bá pa ara ẹ̀ yóò sì pa ọkọ. Eléyìí ló ṣẹlẹ̀ sárábìnrin yìí níṣẹ́ ló pa ara ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní lé ọkọ ẹ̀ lọ ó lé ọkọ ẹ̀ títí débi pé ó padà wá ní accident látàrí ìgbónára torí pé irú obìnrin báyìí ẹ ti rí pé irú wọn pọ̀ débi pé ó ti lose ní tí wọ́n pè ní emotional ó ti lose control completely ó ti wà emotional control kò sí nǹkan tó lè ṣe mọ́ kódà wíwá tó wọ ọkọ yìí tó lọ fi orí ọkọ yìí ṣẹ́gi ibẹ̀ náà sì ni ẹ̀mí ẹ̀ tó sì bọ́ sí. Ẹ wò ó ṣe ọkọ̀ tó rún báyìí ọkọ̀ tó rí jégejège báyìí báwo lèèyàn tó wà ń bẹ̀ ṣe fẹ́ survive. Arákùnrin yìí ó para ẹ̀ láìpẹ́ ọjọ́ arábìnrin yìí ó dá ẹ̀mí ara ẹ̀ légbodò fúnra lára ẹ̀ arábìnrin yìí ó gba ẹ̀mí ara ẹ̀ látara wípé ó ń sọ ọkọ ẹ̀ kiri. Ìbéèrè mi wá lélẹ́yìí ẹni tó kú mà ti kú ǹjẹ́ arákùnrin yìí ò ní kọ̀ntínú ìgbésí ayé ẹ̀ ǹjẹ́ arákùnrin yìí kò ní fẹ́yàwó mi bí ǹjẹ́ arákùnrin yìí kò tún ní ṣe ohun tó ń ṣe bí
ǹjẹ́ arákùnrin yìí ò ní ṣe gbogbo tó bá yẹ kó ṣe? Òun la fi ní gbogbo kálukú ló ní ìgbésí ayé tiẹ̀ láti lò. Ìwọ ìyàwó tàbí boyfriend tàbí girlfriend, ìwọ náà ní ìgbésí ayé ẹ̀ láti lò. Kí ló dé tó ohun kòkó mọ́ pé fi fóònù ẹ̀ hàn mí, níbo ló wà, níbo ló lọ, níbo ló ti níbo ìgbà a ò lò ó ní ìdí ẹ. Jẹ́ kí n tí ọkọ ẹ bá sọ fún ẹ tàbí n tí ẹni tí ẹ bá jọ ń fẹ́ra bá sọ fún ẹ pé ibi báyìí lòun wà, gbàgbọ́ sì fi yòókù lẹ̀ fọlọ́run. Kí o gangan wá du láì fún ara ẹ kó o dùgbé sí ayé ẹ kó o du báyé tí ẹgbẹ́ ó ṣe dáa. Kí o gangan wá du ọ̀nà tí wọ́n gan ó gbà táyé tí ẹgbẹ́ ó fi nítumọ̀. Wò ó, sórí obìnrin tó bá ti mọ̀ wípé mo fẹ́ máa sọ, mo fẹ́ máa sọ, mo fẹ́ máa sọ, yóò padà wá pàdé ohun tí yóò padà wá pa ni. Tarábìnrin kọ́ làkọ́kọ́, ìkan náà ṣẹlẹ̀ láìpẹ́ ọjọ́ yìí bóyá bí oṣù mẹ́fà tàbí jù bẹ́ẹ̀ lọ́sìn yìí tó ṣẹlẹ̀ níbi tí wọ́n ti ń sin òkú ọkọ ẹ̀. Ibẹ̀ ni ọkùnrin mi ti ń fi òrùka sí lọ́wọ́ bó ṣe wà nílé kí ló wà ń gbàjà. Àwọn èèyàn bá ń pariwo mo wò pé arábìnrin ló pa ọkọ ẹ̀ torí pé wọ́n àti ìsìn òkú ọkọ ẹ̀ gangan. Òkú ọkọ ẹ̀ sì wà níbi tí pásítọ̀ tó ti ń ṣe tó ti ń preach. Pásítọ̀ tó ń preach fún òkú ọkọ tí wọ́n gbé kalẹ̀, òun náà ló tún fi òrùka sí ìyàwó lọ́wọ́. Ìyàwó sì accept bó ṣe wà nílé kí òun náà ló wà ń gbàdá. Arákùnrin ọ̀hún ti kú, ìyàwó ń sáyé lọ. Bẹ́ẹ̀ lẹ́gẹ́lẹ́ ló ṣe rí. Arábìnrin lẹ́yìn náà ti kú báyìí. Tó bá fi máa ṣe díẹ̀, ọkọ á bẹ̀rẹ̀ ìgbésí ayé tuntun míì. Á bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésí ayé ẹ̀. Á bẹ̀rẹ̀ sí ní live ìgbésí ayé ẹ̀ padà. Ṣùgbọ́n ẹni tó kú ti kú. Ẹni tó kú ti kú. Kí ló dé tí ẹ̀yin obìnrin yìí tí ẹ ò gbé owú jíjẹ àti ìgbónára tí ẹ ò gbé tì? Kí ló dé tí ẹ̀yin obìnrin wọ̀nyí tó jẹ́ pé ẹ jẹ́ kí owú àti ìgbónára ẹ jẹ́ kó sì báyé yín jẹ́? Kódà ẹlòmíì ó ti fi owú àti ìgbónára ó ti fi lé ẹni tó nífẹ̀ẹ́ dànù kúrò lọ́dọ̀ ẹ̀. Ẹlòmíì ó ti fi owú àti ìgbónára ó ti fi lé ẹni tó fẹ́ràn ẹ̀ tọkàntọkàn ó ti fi lé kúrò lọ́dọ̀ ẹ̀. Tí irú wọn yìí ò bá wá ṣọ́ra dáadáa, tí wọn ò bá lè fi ọ̀rọ̀ lọ́rọ̀ kọ́gbọ́n, wọ́n á padà wá fi ọ̀rọ̀ tí wọ́n kọ́gbọ́n. Ṣùgbọ́n ọgbọ́n tí wọ́n wá padà wá fi ọ̀rọ̀ tí wọ́n kọ́ bóyá ó dọ̀rùn làlà àbí kí wọ́n bára wọn lè sàn nílé ìwòsàn tàbí kí wọ́n ti di aláàbọ̀ ara. Tàbí kí wọ́n ti di aláàbọ̀ ara. Kí ni tí ẹ fẹ́ jẹ tẹ́ ẹ̀ ní jẹ tán? Bàbá gbogbo ayé ni. Obìnrin kan ò lè lu ọkùnrin kan gbó. Ọ̀rọ̀ yìí máa ń dàbí ẹni pé ìsọkúsọ ni, kì í ṣe ìsọkúsọ. Tí ọkùnrin bá ti ń ṣojúṣe ẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin nínú ilé tí ó fìyà jẹ ọ́ tó ń fún ẹ lówó lóye kóòrè, fi ọkùnrin ọ̀hún sílẹ̀, jẹ́ kó rin ìrìn ọwọ́ ẹ̀. Jẹ́ kó rin ìrìn ọwọ́ ẹ̀ bìkọ́ tó o bá jẹ́ kó rin ìrìn ọwọ́ ẹ̀ tó o bá ń sọ, ó padà wá pàdánù ẹ̀mí ẹ̀, ó sì pàdánù ilé. Sórí ilé tó wá ń protect yẹn, sórí ọkọ mi tó wá ń protect yẹn, ẹni ẹlẹ́ni ni ó wá padà wá jèrè ẹ̀. Ẹni ẹlẹ́ni ni ó padà wá jèrè ẹ̀. Nítorí pé ìwọ ronú pé ìwọ ló ṣe wàhálà nígbà tí ò tí ì ní, nígbà tó ń wọ ṣòkòtò kan, nígbà tó ń wọ ẹ̀wù kan, ìwọ nìkan ni ló bá wá ń sọ. Ó wá sọ rẹ di monitoring spirit lórí ọkùnrin ọlọ́kùnrin. Ó wá sọ rẹ di angel ọ̀sán gangan lórí ọkùnrin ọlọ́kùnrin. Ó bẹ̀rẹ̀ sí ní sọ. Tó o bá pè báyìí, wà ní kó yí fóònù ẹ̀ sí fídíò fún mi tó wà. Ó padà parẹ́ tó o bá ṣọ́ra. Ó padà parẹ́ tó o bá ṣọ́ra. Torí ó yẹ kó o ní ayọ̀ ọkàn. Ó yẹ kó o gbà wípé tó bá sọ fún ẹ pé ibi báyìí ló ń wà, dẹ́gba gbọ́ pé ibi tó wà náà nìyẹn. Níwọ̀n bá ìgbà tó o ti sí níbẹ̀ pẹ̀lú ẹ̀. Níwọ̀n bá ìgbà tí o ti sí níbẹ̀ pẹ̀lú ẹ̀, ó yẹ kó o gbà pé ibi tó wà. Wò ó, ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni wọ́n ti pàdánù ẹ̀mí wọn látara wípé mo fẹ́ sọ, mo fẹ́ sọ, mo fẹ́ sọ. Bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọkùnrin náà ti pàdánù ẹ̀mí wọn látara wípé mo fẹ́ sọ, mo fẹ́ sọ, mo fẹ́ sọ. Wò ó, arábìnrin kan ni níṣe ló máa ń ronú wípé ọkọ òun máa ń bá ọmọ ọ̀dọ̀ òun sùn. Kódà tó bá ń bẹ lọ́fíìsì lásán, kíní máa ń wá sí lọ́pọ̀lọpọ̀ pé ọkọ òun sì ń bá ọmọ ọ̀dọ̀ òun sùn. Ó ti wá ń gbìyànjú, ó ṣà ń sọ wọn. Ó ń sọ wọn ṣùgbọ́n Ọlọ́run ò sọ pásìkò tó tí ó mú wọn. Àmọ́ ní ọjọ́ kan, arábìnrin wà ní ọ́fíìsì ẹ̀ ni. Ló bá dédé sùn, orun yẹn kàn gbé bí kí n bá kàn ṣe nìyẹn tí yẹn kàn nap. Ló bá rí pé òun rí ọkọ ẹ̀ níbi tó ti ń bá ọmọ ọ̀dọ̀ ẹ̀ sùn. Ó bá gbéra, ó dìlé. Ọjọ́ burúkú ẹ̀ ṣùgbọ́n mi ò mọ̀ lérè náà. Ó gbéra wọnú lé. Ló bá ń yọ kẹ́lẹ́ kẹ́lẹ́ kẹ́lẹ́. Ó yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wọlé. Ó wọlé tán, ó wọ bedroom ẹ̀
ló bá bá ọkọ ẹ̀ lótìtọ́ àti lódodo níbi tó ti ń bá ọmọ ọ̀dọ́ sùn. Arábìnrin yìí ó sì collapse, ó sì kú síbẹ̀ náà. Ó gbabẹ̀ ó di èrò ọ̀run. Sórí gbogbo mo sọ mo lè sọ ọ́. Gbogbo mo fẹ́ wá fèrè ìdí kókó. Wọ́n máa ń padà wá pàdé tí ó padà wá gbé wọn mì ní. Kí ló dé tó ò ṣe kúkú yọ̀ǹda ọkọ ẹ wípé àníṣe nígbà tó bá ń bẹ lọ́dọ̀ ẹ ọkọ ẹ ni. Gbàrà tó bá ti kú lọ́dọ̀ ẹ ó ti di ọkọ lọ́kọ. Ní lọ́kàn bẹ́ẹ̀ jẹ́ kó wà nú ọkàn ayé bẹ́ẹ̀ wípé nígbà tó bá ti ń bẹ pẹ̀lú mi tí n bá ti ń rí níwájú mi báyìí ọkọ mi ni, tàbí olólùfẹ́ mi ni, tàbí ẹni tí mo fẹ́ fẹ́ ni. Àmọ́ níwọ̀n ìgbà tó bá ti kúrò tán gbà wípé ọkọ lọ́kọ ayaláya ni. Eléyìí gan lè jẹ́ kí wọ́n gan ó gbé ayé ìrọ̀rùn. Eléyìí á lè jẹ́ kí wọ́n gan gbé ayé tó nítumọ̀. Eléyìí á lè fún wọn gan ní ìfọ̀kànbalẹ̀ láti lè ronú ìgbésí ayé tiẹ̀ gan bí ó ṣe dáa. O ò ní máa fi gbogbo ohun tó yẹ kó o fi jókòó, kó o fi ronú pé ọ̀nà wo lo fẹ́ gbà tí ìgbésí ayé ẹ̀ yóò fi nójútùú, o ò ní máa fi sọ ọkùnrin. Ìwọ ọkùnrin náà o ò ní máa fi sọ obìnrin. We need to follow our life. If you cannot follow your life, then why are you insist? Nígbà tó bá wà láyé tó lè follow life ẹ kí wá lóde tó wá fi insist kó kú máa lọ gẹ́ wá pẹ́ ẹ. Because life ẹ tó follow yẹn àwọn ẹlòmíì á tún lò wọ́n á tún bẹ́ẹ̀ lò máyé. Wọ́n á tún jẹ́ máyé. Ẹ wo arábìnrin yìí ó pàdánù ẹ̀mí ẹ̀. Ṣá máa ní arábìnrin lè ò fine tó ni. Ṣá máa ní kò fine tó. Ṣùgbọ́n ó fi owú jíjẹ, ó fi ìgbónára, ó dẹ̀ fi wàdùwàdù, ó fi rédà lórí ìkọ́. Gbogbo obìnrin pátápátá tó bá ti lè jowú jù, gbogbo obìnrin tí ìgbónára owú bá ti ń bẹ lára wọn, gbogbo obìnrin tó bá ti jẹ́ pé ìgbónára ń bẹ ní ara wọn, wọn a máa ṣàìṣe lọ́pọ̀lọpọ̀. Nígbà tí wọ́n bá tó ṣetán lójú wọn tó máa wá ń jà. Ká ní arábìnrin yìí, ká ní ikú yìí ò bá gba ẹ̀mí ẹ̀, bóyá ó kan lápá kan ni tàbí ó kan lẹ́sẹ̀ kan ni, kì bá máa jẹ̀rẹ̀ títí láéláé ni pé owú ló dẹ̀ sóun débi tó ń dé yìí. Owú ló sọ òun di abarapá. Owú ló sọ òun di ẹni tí ò lè rìn mọ́ tàbí ẹni tí ò ní apá tí ò nẹ́sẹ̀ mọ́. Bóyá ìyẹn ìbá pè ẹ̀, bóyá ìbá ṣe owó agbẹjẹwọ́ mọ́. Ṣùgbọ́n kí ni owú? Kí ló dá sí lára? Owú fún ní final sọ́tọ̀. Red card òun lówú gbé lárábìnrin lọ́wọ́. Bó ṣe dáa tó, bó ṣe rẹwà tó, red card òun náà ni owú yìí ló fún arábìnrin pé bóyá ó ti ń ṣe tipẹ́ tí ẹ̀mí ti ń sọ fún wípé o ò bá jáwọ́ nínú ìwà rádaràda yìí, o ò bá jáwọ́ nínú ìwà tí ò lè gbé ọ débì kan yìí, o ò bá jáwọ́ nínú ìwà tó jẹ́ wípé tó o bá ṣọ́ra yóò padà gba ẹ̀mí ẹ yìí. Ṣùgbọ́n tí arábìnrin kọ̀ tí ò gbọ́ tí ikú wa dá red card fún. Arábìnrin ti para ẹ̀ báyìí. Ó ti ṣe rẹ̀ léṣe. Ó ti rán rẹ̀ níbi tí ò fẹ́ tètè lọ lẹ́yìn ọmọ mẹ́ta. Èkíní ni pé ó dá àwọn ọmọ yẹn sínú ìdààmú. Ó dá àwọn ọmọ yẹn sínú wàhálà ìdààmú òun ìjẹ̀gbọ̀n. Ó dá àwọn ọmọ yẹn sínú hílàhílo. Ó dá àwọn ọmọ yẹn sínú kíni o, sínú wàhálà táwọn ọmọ yìí ó bẹ̀rẹ̀ sí ní ná wípé ìyá àwọn sì pàdánù ẹ̀mí ẹ̀ látàrí pé ó ń lé bàbá àwọn nítorí pé ó rí obìnrin míì nínú ọkọ̀. Kì bá wá délé kó wá bẹ̀rẹ̀ sí ní bá ọkọ ẹ fa wàhálà wípé arábìnrin tí mo rí nínú ọkọ ẹ yìí ta ni. Ọkùnrin ò lè ṣe kó má ṣe èṣì ọkùnrin. Ó ṣe é ṣe kó defend ara ẹ̀. Ṣùgbọ́n kì bá wá fi pẹ̀lẹ́kùtù ṣe é kó lè bá àjáyé pẹ́. Ṣùgbọ́n ó fagídí ṣe, ó jayé mọ́ níwọ̀n. Arábìnrin fagídí ṣe, ó jayé mọ́ níwọ̀n. Gbogbo obìnrin pátápátá ni mo fẹ́ fi ọ̀rọ̀ yìí, mo fẹ́ ká kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì nínú ọ̀rọ̀ yìí. Gbogbo obìnrin tó jẹ́ pé níṣe lowú wà nínú ẹ̀mí, nínú omi ara àti ẹ̀jẹ̀ ara ẹ̀. Kódà kí ẹni tó ń fẹ́ lásán kó máa báyìí sọ̀rọ̀ lásán kó kọ́ lásán. Ibi tí ìgbésí ayé ẹ̀ ibi tó wà, òun náà ni wípé òun àti onítọ̀hún wọ́n ń fẹ́ra wọn ni. Kódà kó sọ fún ẹ wípé ẹni tó ń bá sọ̀rọ̀ yìí òun ò fẹ́ kó mọ̀, kì bá da kó dákẹ́ kó mọ́ sọ̀rọ̀. Tí ẹni wípé torí pé ó ní pé kó mọ́ sọ̀rọ̀ yẹn, ẹni tó ń bá sọ̀rọ̀ níṣe ni wọ́n ń fẹ́ra. Tàbí kó kàn tí ẹ receive text message lásán, gbogbo text yẹn ló fẹ́ mọ̀. Sórí obìnrin tó bá ti ń wúrú àwọn ìwà yìí kò ní pẹ́ kú tí ò bá ṣọ́ra. Bí ó sì kú yóò padà wá bá rẹ̀ níbi tí ó ti yẹ kó bára ẹ̀.
kì bá da kó o ṣàgbéjẹ́ mọ́wọ́, kì bá da kó o fi léyìí kó o fi kọ́gbọ́n wípé kì í ṣe gbogbo tí èèyàn bá rí pátápátá lèèyàn máa ń jowú sí. Àwọn nǹkan míì wà tó lè jowú sí tó ṣe kókó tó ṣe pàtàkì tó o lè jowú sí wà, ṣùgbọ́n níbi tó bá ti wá ń jẹ owó ní àjẹjù, tó bá ti ń jowú débi wípé o ti wù wípé o fẹ́ máa sọ ìgbésí ayé spa ẹ, o fẹ́ máa sọ ìgbésí ayé ẹni tẹ́jọ́ ń fẹ́ra, ó sì fi ìgbésí ayé ẹ sílẹ̀, adìyẹ ó sì jẹjẹ. Ìwọ gan sì fi ìgbésí ayé ẹ sílẹ̀, ẹranko ìgbésí ayé adẹ̀ṣajẹ. Wàá wá wà nínú sàárè, wàá máa kígbe àbámọ̀ wípé àbámọ̀ kí n má ṣe é, ó wá ṣetán, ó wá dàpọ̀ sí Ọlọ́run. Àbámọ̀ kí n má ṣe é, arábìnrin yìí ti ṣetán sìn yìí, ó ti di wàhálà sí lọ́rùn. Níbo ló fẹ́ gbégbà? Ọ̀nà wo ló fẹ́ gbà mọ́? Ẹni tó kú ti kú. Ǹjẹ́ ẹni tó kú a tún máa dìde mọ́? Kò lè ṣeé ṣe. Òun fún ara rẹ̀ ló jẹ̀bi ikú. Èkíní, ó jẹ̀bi wípé ó para ẹ̀ ní wàràwàrà lọ́dọ̀ Elédùmarè ọba tó dá. Ó jẹ̀bi wípé ó gba ẹ̀mí ara ẹ̀ fúnra lára ẹ̀ látàrí ohun tí Ọlọ́run sọ wípé ká mú bíntín. Látàrí tí ni ohun tí Ọlọ́run sọ pé ẹ mú bíntín. Mú bíntín láyé yìí. Ó ń lé ọkọ títí, ṣe bó yẹ kó padà nígbà tó ti lé wọn tó ti bá wọn. Eré mélòó lobìnrin fẹ́ fi ọkọ sá tó lè tó tọkùnrin? Eré mélòó òun ni obìnrin fẹ́ fi ọkọ sá tó lè tó tọkùnrin? Ó fẹ́ dá ẹ lójú pé o lè wá, o mọ̀ wà tó bá di pé ó bá bọ́ sórí pápá, ṣùgbọ́n kí ló padà ṣẹlẹ̀? Ó padà gbẹ̀mí ara ẹ̀, ó dá ẹ̀mí ara ẹ̀ légbodò, ó sọ àwọn ọmọ ẹ̀ di ọmọ òrukàn. Ta ni kó bá tọ́jú àwọn ọmọ ń sìn? Ẹ wá wò ó, in tí ò wá yé ni wípé ilé tó fẹ́ kí side chick kó wọ̀, yóò padà wá wọ̀, yóò sùn bẹ́ẹ̀, kódà yóò tún falámẹ̀ báyìí torí wípé ìwọ ti bá tiẹ̀ lọ. Ó ti fi lélẹ̀ fún ni. Ìyẹn ò ní kí ọkọ ẹ, ìyẹn ò ní kó ti torí pé ẹ̀mí ẹ ti bọ́ǹsìn yìí kó òun àti arábìnrin yìí kí wọ́n fira wọn lẹ̀. Wọ́n kàn lè yẹ̀bá fúngbà díẹ̀ ni. Wọ́n lè ṣe kí ni o? Wọ́n lè yẹ̀bá fún ìgbà díẹ̀ péré ni wọ́n lè yẹ̀bá. Yíyẹ̀bá tí wọ́n yẹ̀bá yìí, ìyẹn ò ní pé kí wọ́n máa communicate ara wọn. Àmọ́ pẹ́ tó bá yá, ọkùnrin yìí á gbé obìnrin wá sínú ilé. Inú ilé tí wò fẹ́ kó wọ̀. Inú ilé tó ń tìtorí ẹ̀ tó gba ẹ̀mí ara ẹ fún. Inú ilé tó tìtorí ẹ̀ tó dá ẹ̀mí ara ẹ légbodò. Ẹni ẹlẹ́ni tí ò mọ̀gbà tó ń ṣe wàhálà ẹ̀, ẹni tí ò mọ̀gbà tó ń ṣiṣẹ́ ẹ̀, á wá jókòó, á dẹ̀ fẹ̀, á dẹ̀ wá fi àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀, á wá fi lo gbogbo ọ̀rọ̀ tó kù tó yẹ kí ìwọ lò. Á wá wu àwọn ọmọ ẹ báyìí pé ṣé èmi ni mo kó bá ìyá yín ni? Ṣé èmi ni mo ní kí ìyá yín kó lọ wo ara ẹ̀ pa nítorí bàbá yín, nítorí òun fún ara rẹ̀ ló wo ara ẹ̀ pa? Eléyìí ìbá jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹ̀yin obìnrin tó jẹ́ pé ẹ ní owú lára. Kò sí gbogbo obìnrin tí kò ní owú lára, ṣùgbọ́n ó kàn pọ̀ ju ìkan lọ ni. Ṣé ní tàwọn kan tẹ́ pé níbi tí tàwọn kan dé dúró at rate of 99.9% ní tiwọn, kò sí ọ̀sẹ̀ tẹ́ lè fi wẹ̀. Ẹ mọ̀ sọ fún wọn báyìí, wọn ò sì ní gbọ́. Ẹ mọ̀ kí wọ́n lọ ìwà, ẹ mọ̀ kí wọ́n lọ sùúrù, ṣùgbọ́n wọn ò ní gbọ́. Kódà kẹ́ máa sọ létí wọn wípé kì bá dá kó ṣe sùúrù, kì bá dá kó ṣe sùúrù, wàláhì wọn ò ní gbọ́ torí tinú wọn tí wọ́n fẹ́ ṣe yẹn ló ń bẹ nínú wọn. Irú obìnrin bẹ́ẹ̀ wọ́n á sì máa tètè pàdánù ẹ̀mí wọn. Irú àwọn obìnrin bẹ́ẹ̀ wọ́n á máa dá ẹ̀mí ara wọn légbodò. Irú àwọn obìnrin bẹ́ẹ̀ wọ́n á máa ṣe àléébù sí ara wọn torí pé irú obìnrin lè pa ọkọ tí ó sì tún pa ara ẹ̀. A ti rí ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀. Ṣebí kan ló ṣẹlẹ̀ lé Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́nu ọjọ́ mẹ́ta yìí níbi tí arábìnrin tó sì ti mú iná tó dá sun ọkọ ẹ̀ tó ti ìlú òkè òkun dé. Ìyẹn ń pe ènìyàn tó jẹ́ wípé ó fẹ́ wá gbé ọkọ̀ tó fẹ́ fi ṣe birthday fún ni o. Owú jíjẹ o. Ẹ̀yin obìnrin wọ̀nyí, ẹ sì fi owú jíjẹ fi balẹ̀ ayé jẹ́. Ẹ sì fi owú jíjẹ ìgbónára, ẹ sì fi dà nǹkan rú. Ẹ sì fi ìgbónára yìí, ẹ ti fi dá ọ̀pọ̀lọpọ̀ òbí sí inú wàhálà àti inú ìnìyàn. Ẹ ti fi ìgbónára, ẹ ti fi dá ọ̀pọ̀lọpọ̀ ọmọ sí inú òrukàn. Arábìnrin yìí, ẹni tí ọkọ ẹ̀ ń bá sọ̀rọ̀ tó fẹ́ fi ṣe surprise package fún, surprise ló fẹ́ ṣe fún mi pé níjọ́ birthday ẹ̀ kó òun ó ṣe surprise fún ọkọ tó fẹ́ bá gbé wá, lẹ́nu yẹn ń dúnàádúrà bá tó bá gbé wá. Ó sì rí pé ọkọ ẹ̀ sùn tí ò ṣèwádìí wípé ta lẹni tó ń bá sọ̀rọ̀ yẹn. Ibi á bèrè ọ̀nà òkè sínà.
bọ́rọ̀ bá rú ni lójú èèyàn abílẹ̀ rẹ̀ ta lẹ́ni tó ń bá sọ̀rọ̀ yẹn kò bí ọkọ ẹ̀ léèrè o ó rí i pé ọkọ ti sùn ó dẹ̀ mú gbogbo lẹ̀kùn lé ó dẹ̀ tì í ó dẹ̀ da petrol sínú lé ó dẹ̀ sọná sí i ó sì gba ẹ̀mí ọmọ ọlọ́mọ látàrí owú jíjẹ ó náà wá sá lọ. Ẹ wò ó, ṣé ó lè nísinmi ni? Kò lè nísinmi nítorí pé ó ti fi wàdùwàdù ó ti fi ré idà lórí ìkọ́ ó ti fi ìgbónára ó ti fi da adùn inú ìdílé kan ó ti sọ̀bàjẹ́ sínú ẹ̀ torí ẹni tí àwọn ènìyàn ń wò ní ògo àti ìdílé wọn ni. Ó sì torí pé arákùnrin gbọ́dọ̀ níyàwó dandan ó gbọ́dọ̀ fẹ́ yàwó dandan ló bá fẹ́ arábìnrin yìí ó sì pàdánù láì tí ì bímọ fún ó sì gba ẹ̀mí arákùnrin ọ̀hún. Ẹ wo irú obìnrin bẹ́ẹ̀, ká ní pé irú arákùnrin ọ̀hún ò kú wọ́n bá ń bẹ̀rẹ̀ àníyàn wọn lọ wọ́n bá débi tó náà ti wá padà wá rí ọkọ ẹ̀ tó gbé ẹlòmíì síwájú ọkọ̀ a bá bẹ̀rẹ̀ sí ní lé òun náà wá lè ṣe kí òun náà ṣe kí ni o kó pàdánù ẹ̀mí ẹ̀. Gbogbo ẹ̀yin obìnrin tó jẹ́ pé owú jíjẹ lẹ fi ṣe wà wò ẹ bá ronú ọjọ́ kan ọjọ́ tó jẹ́ pé ẹ̀yin gbé wò wípé àníṣe kinní tí mo ń jà fún yìí tárákùnrin bá padà wá lọ gbẹ́lòmíì wálé ńkọ́ kí wá lẹ fẹ́ wá ṣe ẹ fẹ́ pọ́ìsìn ìyàwó ẹ fẹ́ pọ́ìsìn ara yín ẹ fẹ́ pọ́ìsìn ọkọ yín ni ṣé ẹ fẹ́ pọ́ìsìn ọkọ yín ẹ fẹ́ pọ́ìsìn ìyàwó ẹ ti fi owú jíjẹ yìí ẹ ti fi dá ọ̀pọ̀lọpọ̀ ìdílé sínú wàhálà ẹ ti fi owú jíjẹ àti ìgbónára yìí ẹ ti fi dá ọ̀pọ̀lọpọ̀ ọmọ sínú wàhálà ẹ ti fi owú jíjẹ àti ìgbónára ẹ ti fi dá ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí sínú ìyọnu. Kí ni ń tá jẹ tí ò ní tán? Ó yẹ kẹ́ ẹ lọ́kàn pé kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe ọkùnrin lọkùnrin yóò máa jẹ́ kò sí bí obìnrin kan ṣe lè pé òun lè lu ọkùnrin kan gbó ọkùnrin la pè é. Níwọ̀n ìgbà tí ọkùnrin bá ti ń ṣe ojúṣe ẹ̀ nínú ilé ìwọ ìyàwó ìyókù tó bá ń ṣe ń ta má wo bẹ́ẹ̀. Ó ní àwọn àgbàlagbà tí wọ́n gbọ́nú tí wọ́n gbọ́n lẹ́yìn wọ́n á ní kíyàwó wọ́n á ní kó jẹ́ adití tàbí ká ní kí ọkọ jẹ́ adití kíyàwó jẹ́ afọ́jú kì í ṣe pé kí wọ́n fọ́ lójú tàbí kí wọ́n di létí ni tí wọ́n ń sọ òwe àti ẹnà ọ̀rọ̀ ni wọ́n fi pa fún yín pé bíyàwó bá lè jẹ́ afọ́jú tó jẹ́ pé ó lè díjú ẹ̀ wípé gbogbo ohun tọkọ bá ń ṣe kó ṣe bí ẹni tí ò rí àwọn nǹkan tí ọkọ ẹ̀ ń ṣe kó ṣe bí ẹni tí ò mọ̀ níwọ̀n ìgbà tí ọkọ bá ti ń bẹnu ẹ̀ pẹ̀lú lé òun náà gbà pé ọkọ mi rèé gbogbo ohun tí ìbá wa máa ṣe ń ta kó ṣe àmójúkúrò kó ṣe àfojúkúrò ní gbogbo bẹ̀ pátápátá kó ṣe bí ẹni pé òun mọ̀ kó ṣe bí ẹni pé òun ò rí nítorí kíni kí irú obìnrin bẹ́ẹ̀ kó lè pẹ́ nílé ọkọ kó sì lè bá jayé pẹ́ ni kí irú obìnrin bẹ́ẹ̀ kó lè pẹ́ nílé ọkọ kó sì lè bá jẹ ayé pẹ́ ni wọ́n ṣe sọ bẹ́ẹ̀ fún un. Ṣé wá rí ìwọ ọkùnrin náà tán ní pé kó jẹ àdítì ni wípé gbogbo ìyàwó rẹ̀ rìn báyìí wọ́n ní kí ìwọ náà má ṣèṣì gbọ́ torí pé tó o bá ti tẹ́tílẹ̀ láti gbọ́ ìgbọ́kúgbọ́ ìwọ náà padà wá ronú kórùn tó o bá ti wá ronú kórùn ó padà tó o bá ti wá lè ro inú kórùn ó padà wá wí ìwàkíwà òun la ṣe ni wípé ẹni tá a bá ń bá rìn wọ́n ní ká má fura sí i ẹni tá a bá ti lè fura sí ni wọ́n ní ká má bá rìn ó ń fura sí ẹni tí ẹjọ́ ń fẹ́ra pé ó ń fi ọ̀bẹ ẹ̀yìn jẹ ọ́ níṣu ǹjẹ́ ìwọ ti kiri ó ti ká ó ti mọ̀ báà kọ́ ṣùgbọ́n látara wípé bóyá ó pè é bóyá ọ̀tọ̀ ní tẹ́ni yìí ń ṣe lọ́wọ́ ó wá kọ̀ kò gbé kọ́ ẹ lásìkò tí ò yẹ kó gbé ló bá di wàhálà sí ọlọ́run pé kí ló dé tí mo pè ọ́ tó gbé dájúdájú ó níbi tó lọ ni ṣé gbogbo ọ̀rọ̀ ló lé sí i ṣé gbogbo ohun tí arákùnrin tàbí arábìnrin bá ṣe sóun la gbọ́dọ̀ mọ̀ àwọn nǹkan kan wà tó jẹ́ wípé a jọ fojú fò já fún ara wa ni àwọn nǹkan wà a wulẹ̀ ní béèrè tàbí tá a bá béèrè a wulẹ̀ ní go deep kó má ba àwa mú yọnu tàbí wàhálà dání ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti dàrú látara ìgbónára ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ méjì ni wọ́n ti padà túká látara wípé obìnrin ní ìgbónára àníjù tọkùnrin náà ń bẹ lára wọn àmọ́ tí obìnrin ló peléke jù láyé obìnrin ìgbónára tiwọn yìí òun ni ìgbónára tó mú ikú àti wàhálà dání ìgbónára àwọn obìnrin yìí ó mú ìjẹ̀gbọ̀n àti ìsọnù dání nítorí pé nígbà tí ìgbónára yìí bá ń bẹ lára wọn kódà tá bá ní kí wọ́n poison ọkàn wọn lásìkò ọ̀hún wọ́n á poison ẹ̀ wọn ò fẹ́ mọ irú nǹkan tó lè ṣẹlẹ̀ mọ́ tí ìgbónára yìí bá dé tí bá bẹ̀rẹ̀ sí ní ìgbónára yìí tá bá ń jowú yìí kò sí ohunkóhun tí wọn ò lè ṣe lákòókò náà wọ́n wá lè ṣe tán kó
kójú wọn wá wálẹ̀ wọ́n wá lè ṣe tán kí wọ́n ronú pé àbámọ̀ kí ni mo ṣe sí ṣé n tí ẹ ti ṣe tẹ ṣé ẹ̀pá máa wá máa bóró mọ́ bí ni Yorùbá sì ní ojú àpá ò kí jojú ara Yorùbá wọ́n ní ojú àpá kò lè jọ ojú ara la ṣe ń kìlọ̀ fún gbogbo ẹ̀yin obìnrin pátá pé kì í bá dá kẹ́ ẹ ṣe sùúrù kì í bá dá kẹ́ ẹ ṣe sùúrù kì í bá dá kẹ́ ẹ ṣe sùúrù lọ́pọ̀lọpọ̀ kẹ́ ẹ fi ti arábìnrin yìí kẹ́ ẹ fi kọ́gbọ́n ẹ fi ti arábìnrin yìí ẹ fi kọ́gbọ́n Ọlọ́run ò ní jẹ́ kí a jọ fi ọ̀rọ̀ ara wa kọ́gbọ́n a máa fi ọ̀rọ̀ lọ́rọ̀ a ó jọ máa fi kọ́gbọ́n ni ọ̀rọ̀ lọ́rọ̀ rèé ṣe ló yẹ ká jọ fi kọ́gbọ́n káwò wípé ǹjẹ́ ipò wo lèmi gan wà ṣé èmi náà wà nínú ipò arábìnrin yìí kọ́kọ́ bira rẹ léèrè wípé irú ìgbóná wo gan ló ń bẹ lára tèmi náà irú àwọn ìgbónára wo ló ń bẹ lára tèmi irú ẹ̀mí sùúrù wo lèmi gan ò ní láti lè fetísẹ̀ láti lè gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ ṣé èmi gan ní ẹ̀mí sùúrù láti lè gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ kì bá dá ká farabalẹ̀ lọ́pọ̀lọpọ̀ torí pé tí obìnrin ò bá ti jẹ́ ẹni tó farabalẹ̀ tóbìnrin bá ti jẹ́ ẹni tó ní ìgbéraga tó tún wá ní ìwà gàrú lọ́wọ́ irú obìnrin bẹ́ẹ̀ yóò máa padà wá parun ní ìwọ̀n àkírí ilé ọkọ gbé irú àwọn obìnrin bẹ́ẹ̀ máa ń padà wá dálé mọ́sún ni nítorí pé 3-in-1 ní tiwọn wọ́n ní ìgbéraga pé obìnrin kankan ọkùnrin kankan ò lè gàrí àwọn bẹ́ẹ̀ lọ́kùnrin kan ò lè sọ̀rọ̀ sáwọn wọn àti bí ọkùnrin kó dé àwọn òbí tó bí àwọn gan ò sọ̀rọ̀ sáwọn wọ́n tún wá ní ìgbéraga wọ́n tún ní owú mọ́ tó tún wá ń ṣe wọ́n ní owú mọ́ tó tún bẹ lára wọn owú yìí ò kí wá ṣe pé bóyá pé n tó rọ̀ ohun tó le koko bí igi ni ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ni wọ́n nírú ẹ̀ ṣùgbọ́n obìnrin tó bá fẹ́ kọ́ ẹ̀kọ́ obìnrin tó bá fẹ́ gbọ́n obìnrin tó bá fẹ́ rò pé kí ni tó gbé mi ṣubú lákọ̀ọ́kọ́ kí ni tó gbé mi ṣubú lẹ́ẹ̀kejì kí lọ́nà tí mi ò lè gbà láti lè fi ṣubú nílé ọkọ á tẹ̀ jẹ́jẹ́ kò ní tẹ̀ báṣubàṣu kò ní tẹ̀ lójúmọ́lẹ̀ kò ní tẹ̀ débi tí ilẹ̀ á ti padà wá lójú fún un ẹ wá arábìnrin yìí látàrí tó ṣẹlẹ̀ gan ó ti fi hàn irú èèyàn tó jẹ́ nínú ilé bóyá ó ń fọ́kọ ní wàhálà bóyá ó ń fọ́kọ ní dààmú bóyá kò fi ọkàn lọ́rùn balẹ̀ lọ́kàn fi lọ pé bóyá kò ń wẹ ẹlòmíì tí ó máa múnú dùn ta ó tán òun ló ka wọn sí àmọ́ kó tó di pé débẹ̀ kó ṣe ṣe kó jẹ́ pé ń ṣe ló sọ wọn débẹ̀ torí òun ló ti máa gbọ́ fìrìfìrì pé ọkùnrin bá ọkọ òun ti ń tẹ̀lé ẹlòmíì ó ń sọ ọkọ ó dẹ̀ sọ ọkọ níbi pé tó dẹ̀ fi sọ ọkọ tó fi pa ara ẹ̀ kí wá ní kó jẹ́ èrè tiẹ̀ kí ni èrè ẹ̀ ó ti pé ọ̀sẹ̀ kan báyìí ìjọ Sunday ló ṣẹlẹ̀ tó bá di apọ̀sẹ̀ kan sìn kí wá lè rí ẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ kan kí ni tí ó padà ṣẹlẹ̀ ó ń bẹ ní mọ́ṣúárì tó ń gba atẹ́gùn tó ń gba yìnyín sára ọkọ sì ń sunu ní ẹ̀ báyìí o àwọn ẹbí ẹ̀ wọ́n lè dààmú ọkọ ni nígbà tí wọ́n bá dààmú ọkọ wọ́n á mójú kúrò ìyẹn àwọn ẹbí ìyàwó wọ́n lè dààmú ọkọ ni nígbà tí wọ́n bá dààmú ẹ̀ wọ́n á mójú kúrò torí pé kì í ṣe obìnrin kan ọlọ́run kan mọ ọkùnrin o ọkùnrin ní agbára àti lè fẹ́ 2, 3, 4 ó ní agbára àti lè fẹ́ ṣe bá àwọn òyìnbó tí wọ́n bá wà láyé jẹ́ náà sọ fún mi pé me and my wife àwọn òyìnbó tí wọ́n fẹ́ tà wá ni wọ́n ní pé 1 husband 1 wife ẹ wá bí àwọn gan léèrè pé ṣé ìyàwó kan làwọn gan fẹ́ ni ṣùgbọ́n wọ́n mọ̀gbọ́n tí wọ́n ń dá sí àwọn afẹ́yàwó lónìí láàrin ọdún díẹ̀ wọ́n dá ìfọ́ọ̀sẹ̀ wọn tún lọ fẹ́ lòmíì ṣé bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń ṣe nílẹ̀ adúláwọ̀ ni ẹ wò ó arábìnrin yìí ti pàdánù ẹ̀mí ẹ̀ ó fa ẹ̀mí ẹ̀ ó fà lé ikú lọ́wọ́ ó fa ẹ̀mí ara ẹ̀ ó fà lé ikú lọ́wọ́ láti lè fún ọ̀tá èyí tó ń gbèrò pé kó kú láti lè fún ní àǹfààní láti lè jogún ẹ̀ ẹ wò ó arábìnrin míì ni ó padà wá jogún tó ṣe wàhálà lé lórí arábìnrin míì ni ó padà wá jogún tó ń sá pé dandan lá ọkọ mi o ó sì pe ọkọ mi títí tó fi wọlé sùn ó pe ọkọ mi pé ó dẹ̀ wọlé sùn bẹ́ẹ̀ ṣé wọ́n fẹ́ pa ọkọ dín ni àbí wọ́n fẹ́ lọ mú side chick wọ́n á pa òun náà dín ni wọ́n á lè pa wọ́n dì torí pé àwọn kọ́ ni wọ́n pa òun ló fẹ́ para ẹ̀ òun ló fẹ́ fi owú jíjẹ àti ìgbónára òun ló fi pa ara ẹ̀ bẹ́ẹ̀ kò dẹ̀ sí ilé ẹjọ́ tá a fẹ́ gbé owú jíjẹ lọ torí pé àwọn kọ́ ló pa wọ́n ìtì ẹ̀ òun fún àlè ó fi owó ara ẹ̀ lọ wọ ara ẹ̀ pa lẹ́tọ́ tó máa ti pé kò sí ilé ẹjọ́
tó lè dá ẹjọ́ wọn pé wọ́n jẹ̀bi ẹ̀sùn apànìyàn tàbí wọ́n jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn. Eléyìí jẹ́ kó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹ̀yin obìnrin. Ẹ̀kọ́ ni ìbá jẹ́ fún gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ ní ìgbónára wípé dẹ́ẹ̀dẹ́mìrà. Ẹ̀kọ́ ni kíní yìí bá jẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ pé dẹ́ẹ̀dẹ́mìrà ẹ̀ bá fi sùúrù ṣe. Torí wípé ọbẹ̀ tá a bá fi sùúrù là, irú ọbẹ̀ bẹ́ẹ̀ là á lápẹ́. Ayé ò kì í ṣe wàdùwàdù. Ẹ má jẹ́ ká fi wàdùwàdù jayé. Ẹ má jẹ́ ká fi wàdùwàdù lo ọrọ̀ àti ìgbà. Ẹ má ṣe fi wàdùwàdù lólé ayé. Arábìnrin yìí ó mà ṣe mí láàánú fún un. Ó ṣe mí láàánú fún un nítorí wípé ó fi wàdùwàdù ó fi lólé ayé báyìí. Ó sì dá àwọn ọmọ ẹ̀ sínú wàhálà àti ìdààmú. Ó fi àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tó bí yìí ó sọ wọ́n di ọmọ òrukàn. Ó sọ ẹbí ẹ̀ àti ìyá tó sọ àwọn ẹbí ẹ̀ ó sọ wọ́n dà láìlọ́mọ wọn mọ́. Ó tún wá sọ ọkọ ẹ̀ lẹ́nu pẹ̀lú. Ṣùgbọ́n níbi tí ó bá ṣe burú jù, tí àdúgbò tí ọkọ bá ń gbé ò bá fẹ́ gbé, ọkọ lè bínú kó kúrò ńbẹ̀, kódà bó kọ́lé síbẹ̀. Ó lè lọ kọ́lé síbòmíì, kó lulé yẹn tà, kó lọ far away síbi tí wọn ò ti ní rí, tí wọn ò ti ní gbúròó ẹ̀ rárá. Ṣe bọ́kùnrin ni. Bẹ́ẹ̀ náà ló ṣe lọ́dọ̀ obìnrin. Nítorí pé bó ṣe wà nílìkì ló wà nígbàjẹ́. Eléyìí tó bá kàn án síta báyìí táwọn èèyàn bá rí báyìí, ó ní àwọn ènìyàn máa ń sọ̀rọ̀ tí wọ́n máa fi ń kọ́ ọgbọ́n tàbí ìmòye ní tó ṣẹlẹ̀. Eléyìí tá a rí yìí ó ń la sọ̀rọ̀ lórí pé ó yẹ kí gbogbo obìnrin pátápátá tó ní owú lára ẹ lọ ṣe sùúrù. Gbogbo obìnrin tó ní ìgbóná lára ẹ lọ ṣe sùúrù. Gbogbo obìnrin tí ò rí òkodoro ọ̀rọ̀ ẹ lọ ṣe sùúrù. Gbogbo obìnrin tí ò rí ìdí ọ̀rọ̀ tẹ́ ẹ fi dédé máa bínú lódìlódì ẹ lọ ṣe sùúrù. Gbogbo obìnrin tó jẹ́ wípé kọ́rọ̀ òun ti ṣẹlẹ̀ báyìí ẹ ti gbé ìgbónára wọ̀, ẹ ti gbé ìbínú wọ̀, ẹ lọ ṣe sùúrù. Ilé ayé yìí ò le. Ẹ kọ́kọ́ wo bí ìgbésí ayé ti yín gan ó ṣe dáa. Ẹ wo bẹ́yìn gan ó ṣe ní ìfọ̀kànbalẹ̀ fún alára yín, torí tẹ̀yin gangan bá ti lè wá ìfọ̀kànbalẹ̀ nínú ẹ̀mí yín, gbogbo yín ló ti di sùúrù. Tí obìnrin gangan ò bá ti lè wá ìfọ̀kànbalẹ̀ nínú ẹ̀mí ẹ̀, wàhálà ni. Ó yẹ kí ẹ̀yin gan kẹ́ ẹ lè wá ìfọ̀kànbalẹ̀ gangan nínú ẹ̀mí ara yín fún alára yín. Ó yẹ kí ẹ̀yin gangan kí ẹ lè wá ìfọ̀kànbalẹ̀ nínú ẹ̀mí ara yín gangan fún alára yín pé ẹ fira yín lọ́kàn balẹ̀. Ẹ dákun ẹ dábọ̀. Ẹ̀yin obìnrin wọ̀nyí, àbọ̀rọ̀ lásán fún ọmọlúàbí. Tó bá dénú ẹ̀ yóò dòdìdì. Ó yẹ kí ẹ fi ti arábìnrin yìí, ó yẹ kí ẹ fi kọ́gbọ́n. Nítorí pé tó bá fi múyàn tó fi wa ọkọ̀, tó fi ní accident tó báyìí, a fatal accident tó báyìí, irú ẹni bẹ́ẹ̀ ò lè yé. Nígbà tí ó sì yé sí ọkọ yìí ṣé kò ní gbádùn ayé ẹ̀. Ẹ lọ ṣe sùúrù. Sùúrù ni bàbá ìwà. Yorùbá sọ pé obìnrin sọ̀wànù, ó lóun ò lórí ọkọ. Ìwà ló ṣe pàtàkì. Ìwà ló ṣe kókó. Ẹ lọ kọ́ ìwà mọ́ gbogbo nǹkan tẹ́ ẹ bá ṣe. Ẹ lọ kọ́ kíni o? Ẹ lọ kọ́ ìwà mọ́ gbogbo nǹkan tí ẹ bá ń ṣe. Tóbìnrin bá ń bẹ lábẹ́ ọkùnrin tí ò bá ní ìwà, bí ẹni tí irú obìnrin bẹ́ẹ̀ ò ráyé wá ni. Torí bí yóò padà wá ti ọkọ ẹ̀ síta, yóò padà wá lé ọkọ ẹ̀ síta, yóò padà jẹ́ kí ọkọ ṣe ohun tí ò yẹ kó ṣe. Tí obìnrin bá wá ń fìtínà ọkùnrin nínú ilé, irú ọkùnrin bẹ́ẹ̀ ó padà rí ará ìta tó bá múnú ẹ̀dùn gẹ́gẹ́ bí olùgbàlà àti ẹni tí Ọlọ́run rán sí. Tí obìnrin tó bá ń fìtínà tó bá ń fún ọkọ ẹ̀ ní wàhálà, tó ń gbé ọkọ lẹ́mìí nínú ilé, tí irú ọkùnrin bẹ́ẹ̀ bá ti lè bọ́ta tó wá rí ẹlòmíì tó múnú ẹ̀dùn, yóò ka ẹni yẹn sí ẹni tó jẹ́ wípé òun lọ́lọ́run rán sí un. Ẹ̀gbọ́n tó rí kan sọ pé ó ní bí ọmọdé ó ní àwọn ọkùnrin lárí lọ́wọ́ obìnrin. Ó ní wá gbà kára wá gbà dùdù lọ́mọ kékeré fi máa ń mojú èèyàn dáadáa. Bó ṣe rí rèé, kì bá dá ká ṣe sùúrù o. Ká má fi wàdùwàdù, ká má fi dídà lórí ìkọ́. Gbogbo obìnrin tí ó máa wo ètò yìí, ẹ dákun ẹ kọ́gbọ́n látara obìnrin yìí. Ẹ dákun ẹ kọ́ ọgbọ́n látara obìnrin yìí. Ẹ kọ́ ọgbọ́n látara obìnrin yìí. Ẹrù èèyàn méjì kò ní di tẹnìkan o. Gbogbo iṣẹ́ tí gbogbo yín dẹ̀ fi ọwọ́ àti ẹ fi àárọ̀ àti ọ̀sán yín ṣe, lágbára Elédùmarè, ẹni ẹlẹ́ni kò ní jẹsẹ́ yín o. Tẹ́ ẹ bá wá fẹ́ kí ẹni ẹlẹ́ni kó jẹsẹ́ yín, ẹ fi sùúrù gbogbo ohun tẹ́ ẹ bá ń ṣe. Ìwọ obìnrin náà sì rèé tó ṣe pé abẹ́ pé
á fẹ́ ọkọ ló sì wà tó tún wá ní ìgbónára. Fi sùúrù ṣe, kó fi sùúrù ṣe, ó ń lé fi lè rí ọkùnrin tí ó bẹ pẹ́. Àmọ́ tó bá wò wípé kò sí ọkùnrin kankan tó lè pàṣẹ fún ọ tàbí tó lè sọ fún ẹ pé báyìí ni kó ṣe ṣe, kì bá dá mọ́ wulẹ̀ wá ọkùnrin mọ́. Torí gbogbo àwọn tó bá tún wá pátápátá wọ́n máa gbé ọ jù lẹ́ẹ̀ni. Kí wá ní ìgbésí ayé tó wá tó ṣe kúkú dúró ní ìwọ nìkan kó mọ̀ wípé bọ́lọ́run ṣe dá ó náà ló ṣe dúró. Kì bá dá ká fi ìwà fún gbogbo nǹkan tá a bá ní o. Torí pé tí obìnrin ò bá níwà, bó tilẹ̀ wù kó rẹwà tó, kó lówó tó, asán lórí asán ni. Gbogbo ohun tó ní pátápátá òfúùtù fẹ́ tẹ̀ ni, akàn oníyọ̀ ni. Ọkùnrin ó gbà á, wọ́n ò lù ní jìbìtì ara, wọ́n ò lù ní jìbìtì owó, wọ́n sì tún gbé ìjìnlẹ̀. Nígbẹ̀yìn yóò wá sọ pé àwọn ọkùnrin ò dáa. Mi ò lọ́kùnrin dá o, torí ọkùnrin lèmi náà. Àwọn ọkùnrin náà ní tiwọn náà lọ́wọ́. Torí kò sí ẹni tí ò ní bó ṣe wà ń lékè òun ló wà ń gbajà. Ṣùgbọ́n tí ẹ̀yin obìnrin yìí ti ń pọ̀ jù ni, ó sì ti ń di lemọ́lemọ́. Kì bá dá kẹ́ ẹ fi sùúrù ṣe. Ẹ ronú pé ẹni tí ẹ fẹ́ fẹ́ yìí ó ṣe é ṣe kó mọ́ ṣẹ̀yìn nìkan ni ó padà wá fẹ́. Ibi tí wàhálà àtàwọn ọkùnrin wà nìyẹn pé wọn ọkùnrin ń ṣe sìná. Ibi tó para obìnrin rèé, ní tó parẹ́ kì í wò kì í sí bí pé ọkọ ò tọ́jú ẹ̀ torí pé ó ń lo ọkọ̀ tó dáa, ṣùgbọ́n torí pé kò fẹ́ kí n tí òun ń jẹ, kò fẹ́ kẹ́lòmí ò jẹ́, òun ló pa. Ẹ wá wò ó, ní tó sì yẹ kó fi sùúrù ṣe, ó wá di pé ó bá rẹ̀ ní inú sàárè. Elédùmarè kò ní jẹ́ kí a fi ọ̀rọ̀ ara wa ká fi kọ́gbọ́n. Elédùmarè kò ní jẹ́ ká fi ọ̀rọ̀ ara wa ká fi kọ́gbọ́n. Ọ̀rọ̀ lọ́rọ̀ òun náà ni ìyẹn máa fi ń kọ́gbọ́n o. Ìyẹn ẹni tó bá fẹ́ gbọ́n tó sì fẹ́ mú lò. Ìyẹn tó ṣe kí ni o, ẹni tó bá fẹ́ gbọ́n tó sì fẹ́ mú lò. Ẹni tí ó fẹ́ wò pé ní tó ṣẹlẹ̀ yìí ó yẹ kó òun rí ẹ̀kọ́ kọ́ níbẹ̀. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn míì ni wọ́n á rí ní tó ṣẹlẹ̀ yìí ṣùgbọ́n tí wọn ò ní rí ẹ̀kọ́ kankan kọ́ níbẹ̀. Tó jẹ́ pé lẹ́yìn ìgbà yẹn tán bá ti gbọ́ tán báyìí, tó bá ti ń gba etí ọ̀tún wọn wọlé, á dẹ̀ máa gbá tòsì jáde. Ní tó sì ń bẹ́nu wọn gan ni wọ́n fẹ́ ṣe. Irú obìnrin bẹ́ẹ̀ kó múra dáa torí pé ó kò parun. Onírú àwọn ènìyàn bẹ́ẹ̀ òun ni wọ́n ń lọ. Ọlọ́run ní yẹ ká lọ sí ọparun o. Ọlọ́run yóò máa fi iṣẹ́ sọ bó wa. Títí dìgbà mìíràn tí máa pàdé. Orúkọ tèmi ò yí padà. Ayekooto òun náà ni èmi ń jẹ́. Ọ̀rọ̀ rèé ẹ̀rí ọ̀rọ̀ tó yẹ kí a fi kọ́ ọgbọ́n ká kọ́ ọgbọ́n níbẹ̀ ni. Ṣùgbọ́n ẹlòmíì ọ̀tọ̀ ni bí wọn yóò ṣe gbọ́. Ṣùgbọ́n ju gbogbo ẹ lọ ni pé Ọlọ́run Elédùmarè kò ní jẹ́ kí o fi ọ̀rọ̀ ara ẹ̀ kó o fi kọ́gbọ́n. Ire o.